lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n yàn án sípò àwọn aṣòfin Èkìtì yọ olórí wọn. Láàárọ̀ ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí làwọn aṣòfin bíi mẹ́tàdínlógún nínú àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọ́n wà nílé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkìtì yọ olórí ilé-ìgbìmọ̀ ọ̀hún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lọ́sẹ̀ tó kọjá, Gbóyèga Aríbíṣógun, tí wọ́n sì yan Olúbùnmi Adélúgà gẹ́gẹ́ bí olórí wọn tuntun. Lọ́jọ́ Ìṣẹ́gun Túsìdeè ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n yan Aríbíṣógun tó jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀ṣà Iṣu Èkìtì níjọba ìbílẹ̀ Ìkọ̀lé tó ń ṣojú ẹkùn kínní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé lákòókò ìjókòó ilé náà tó wáyé ní gbọ̀ngàn ilé aṣòfin wọn. Ọ̀nàrẹ́bù Tajudeen Akíngbólú tó wá láti ẹkùn kínní ìjọba ìbílẹ̀ Àríwá Èkìtì ló mú àbá láti yan aṣòfin náà wá nígbàtí Ọ̀nàrẹ́bù Adégòkè Ọlájídé tó ń ṣojú ẹkùn ìjọba ìbílẹ̀ Ẹfọ́n kín in lẹ́yìn. Bákan náà ni Ọ̀nàrẹ́bù Bọ̀dé Adéoyè tó ń ṣojú ẹkùn kejì ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Èkìtì yan arábìnrin Olúbùnmi Adélùgbà tí Ọ̀nàrẹ́bù Òjó Martins tóun ń ṣojú ìjọba ìbílẹ̀ Ìjerò gbé lẹ́yìn. Èyí ló fà á táwọn aṣòfin náà fi dìbò Aríbíṣógun ní ìbò 15 tó fi fẹ̀yìn Adélùgbà jọlẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́rùú Wẹ́sídẹ̀ẹ́ ìyẹn ọjọ́ kejì tí ìyànsípò náà ṣẹlẹ̀ ni wọ́n ní àwọn kan tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ Dókítà Káyọ̀dé Fáyẹmí tí ó sì jẹ́ pé Adélùgbà ni wọ́n ń ṣàtìlẹ́yìn fún ya wọ ilé ìgbìmọ̀ náà ni wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà. Wọ́n ní àwọn tọ́ọ̀gì olóṣèlú kan fẹ́ dáná sun apá kan ilé náà níbi tọ́rọ̀ ọ̀hún lè dé. Àwọn agbófinró ni wọ́n tètè lọ síbẹ̀ tí wọ́n sì gbàkóso gbogbo agbègbè náà ni wọ́n bá ti ilé ìgbìmọ̀ ọ̀hún pa. Èyí ni kò fi ṣeé ṣe fáwọn aṣòfin náà láti jókòó tí oníkálùkù àwọn òṣìṣẹ́ sì gba ilé wọn lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́yìn yọ lọ́jọ́ ajé Monday ọjọ́ 21 oṣù yìí nígbà táwọn aṣòfin náà tún pàdé tí wọ́n sì yọ Aríbíṣógun tí wọ́n fi Adélùgbà rọ́pò rẹ̀. Àmọ́ aṣòfin tí wọ́n yọ nípò náà nàka àbùkù sí Dókítà Fáyẹmí tó ṣẹ̀ṣẹ̀ kúrò nípò gómìnà. Ó ní ọkùnrin yìí ló wà lẹ́yìn bí wọ́n ṣe yọ òun nípò. Kò tí ì sẹ́ni tó mọ̀ bóyá yíyàn tí wọ́n yan Adélùgbà yìí yóò fòpin sí wàhálà tó ń wáyé nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé, ìyànsípò yìí wáyé lẹ́yìn ikú olórí wọn tẹ́lẹ̀ Ọ̀nàrẹ́bù Fúnminíyì Afúyẹ́ tó kú lọ́jọ́ 21 oṣù kẹwàá ọdún yìí. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.